ọwọ́ tẹ àwọn fúlàní ajínigbé mẹ́ta. ọwọ́ pálábá àwọn afurasí ajínigbé mẹ́ta ti ségi lágbègbè yewa nípínlẹ̀ Ògùn. ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n, wọ́n sì ti sọ wọ́n ṣahámọ́. inú igbó kìjikìji kan tó wà lọ́nà ìmẹ̀kọ sí ìwòye sí kétu níjọba ìbílẹ̀ ìmẹ̀kọ àfọ̀n lọ́wọ́ ti bá àwọn ọ̀dájú oníṣẹ́ ibi náà lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún yìí. orúkọ wọn ni Aliu Abubakar, ẹni ọdún 29, Umaru Tukọ̀, ẹni ọdún 24, àti Yau Usa tóun jẹ́ ẹni ọdún 25. SP Abímbọ́lá Oyèyẹmí, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, sọ lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án tá a wà yìí pé àwọn kan ni wọ́n pe ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú ìmẹ̀kọ nípe pàjáwìrì lọ́sẹ̀ tó kọjá. wọ́n láwọn ajínigbé bíi 8 kan ti gbégi dínà lọ́nà támáàkì sí ìwòye pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà olóró tí wọ́n kó dání. wọ́n yìnbọn fáwọn èèyàn méjì, ọ̀gbẹ́ni Bọ̀dé Ògúnlẹ́yẹ àti Muhammad Basa. wọn ò kú o, ṣùgbọ́n wọ́n ṣèṣe gidi, wọ́n sì jí àwọn 3 gbé wọgbó lọ. orúkọ àwọn tí wọ́n jí gbé náà ni Alhaji Fatai Animashaun, Alhaji Dauda Orelope àti Alhaji Rafiu Usa. ojú ẹsẹ̀ táwọn ọlọ́pàá gba ìpè yìí ni DPO tẹ̀sán ìmẹ̀kọ ti ké sáwọn ọmọọṣẹ́ ẹ̀. wọ́n ránṣẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti so-safe. wọ́n ké sáwọn ọlọ́dẹ náà, àwọn fìjìláńtẹ́ àtàwọn ọ̀dọ́ kan tó lọ́kàn akin láàrin àwọn yorùbá àti fúlàní tí wọ́n ń gbé lágbègbè ọ̀hún. gbogbo wọn ni wọ́n ta mọ́ra torí àgan lọ̀rọ̀ tó délẹ̀ yìí, àfi kí wọ́n jọ gbé e. wọ́n ní bí gbogbo wọn ṣe pé ara wọn sí ìsọ̀rí yíká igbó náà, wọ́n bẹ̀rẹ̀ sí í fọ́ inú igbó ọ̀hún. wọ́n ń tọpasẹ̀ àwọn ajínigbé náà lọ. nígbà táwọn èèyàn kéèyàn náà róye ohun tó ń ṣẹlẹ̀, lẹ̀rù bà wọ́n ni wọ́n bá fi àwọn èèyàn tí wọ́n jí gbé náà sílẹ̀ sídìí igi kan nínú igbó ńlá náà. wọ́n tún fi ọ̀kadà kan sílẹ̀ níbẹ̀. ṣé ojú iná kọ́ lè wùrà ń hurun? kíá ni wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀, eré lẹ́lẹ́lẹ́ lẹ́sẹ̀ wọn. àwọn ọlọ́pàá kó àwọn tí wọ́n jí gbé náà jáde. kò sẹ́ni tó farapa nínú wọn. wọ́n sì wọ́ ọ̀kadà tí ò ní nọ́mbà náà lọ tẹ̀sán. àwọn ẹ̀ṣọ́ yòókù ń bá iṣẹ́ lọ nínú igbó ní tiwọn, bóyá ọwọ́ wọn á lè tẹ àwọn amòòkùnṣìkà náà. nígbẹ̀yìn wọ́n rí àwọn 3 mú. wọ́n bá kọ́kọ́rọ́ ọ̀kadà bàjáàjì tí wọ́n fi sílẹ̀ náà nínú àpò ọ̀kan nínú wọn. wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró tí wọ́n kó dání bíi ọ̀bẹ aṣọ́rò àti àdá. wọ́n jẹ́wọ́ pé àwọn yòókù wọn ti sá lọ. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bánkọ́lé ti pàṣẹ kí wọ́n taari àwọn afurasí náà àti ẹsíbíìtì wọn sọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń gbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ Ògùn. iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn sì ti ń lọ lọ́wọ́. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.